ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa. Mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn òdì pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ mà kásán. Etí tẹ́ ẹ mà fi ń gbọ́wọ́ mà ní dì, bákan náà odò tẹ́ sì fi ń rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà. Ẹ ò mà ní rohun gbé sọnù bí ò ṣe bí ọmọ. Gbogbo ọmọ Yorùbá ṣe rí tá a bá rérin ni ká sọ pé a rérin. Àjànàkú Adéyẹmọ kọjá mo rí nǹkan fìrí. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ọmọ Adéyẹmọ ti ṣe bẹ́bẹ́. Bẹ́ẹ̀ ni olóyè Sunday Igboho Òòṣà ti ṣe bẹ́bẹ́ o. Kódà ó ti pè wọ́n ní ìlú Oǹdó. Òun pẹ̀lú bàbá wa Professor Banji Akíntóyè. Wọ́n ti fìwé pè wọ́n o ní ìlú Oǹdó. Ó ti jẹ́ kó yé wọn wípé ẹ wá o. Àwọn ò fẹ́ gbọ́ pé fìrìfìrì Fúlàní kankan mọ́. Níṣe ni Fúlàní gan ṣe kíni. Wọ́n jápa ni o. Àṣewúrẹ́ ló ń gbọ́jọ́ ikú ẹ̀ tó ń jẹwé. Fúlàní gan jápa. Ẹsẹ̀ wọn ò balẹ̀. Ṣé mọ̀ pé orúkọ tó ń gbọ́ tán kò ní orúkọ olóyè Sunday Igboho Òòṣà. Ṣé ẹ wá rí ọmọ Adéyẹmọ lójú mi níṣe ló dàbí ànábì kan ni. Níṣe ló dàbí mẹ̀sáyà fún àwa ọmọ Yorùbá ni. Nítorí wípé ṣé mọ̀ pé àwọn Fúlàní ò gbọ́dọ̀ gbọ́rúkọ ẹ̀ kí jìnnìjìnnì má mú wọn. Wọn ò sì gbọ́dọ̀ gbọ́rúkọ ẹ̀ kó má sóbà. Èyí ló wá mú wọn kó jẹ́ pé ọwọ́ wọn ti rọ, ọwọ́ wọn ti rọ. Ẹ wá wéré lẹ́sẹ̀ wọn. Oníkálukú wọn jápa igbé àfẹ́wé. Ní ìpínlẹ̀ Oǹdó ṣé ẹ mọ̀ pé àwọn Fúlàní ń fi ẹ̀mí àwọn èèyàn wa ṣòfò lágbègbè bẹ̀. Ní ìpínlẹ̀ Oǹdó wọ́n pa àwọn ènìyàn wa bí ẹran tó dẹ̀ jẹ́ wípé kò sí ẹni tó sọ síbẹ̀. Ṣé ẹ mọ̀ pé kéèsì Uromi àtàwọn Fúlàní nìkan là ń gbọ́, ṣùgbọ́n ẹ ò mọ̀ pé àwọn Fúlàní ṣe wọ́n lọ́ṣẹ́ ní ìpínlẹ̀ Oǹdó lẹ́nu ijọ́ mẹ́ta yìí. Wọ́n ṣe wọ́n lọ́ṣẹ́ gidi ní ìpínlẹ̀ Oǹdó. Èyí ló wá ta sí bàbá wa olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà létí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ bàbá owó bàbá dámì ẹkùn ọkọ̀ Fúlàní. Bẹ́ẹ̀ ni èyí ló ta sí wọn létí ló jẹ́ káwọn ọgọ́ tagìrì. Tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé ohun tó lóyè Sunday bá ti sọ gbogbo ọmọ Yorùbá lápapọ̀ ni wọ́n fìdí ẹ̀ lélẹ̀. Òfin tó máa Adéyẹmọ bá ti là sílẹ̀ gbogbo ọmọ Yorùbá ni wọ́n rán wọn lápapọ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn Fúlàní ti ń kó kangara wọn. Àwọn Fúlàní wọ́n ti ń kó kangara wọn tó ti ń jápa nítorí wípé wọn ò lè dúró pẹ̀lú ọ̀rọ̀ tí ọmọ Adéyẹmọ sọ. Wọn ò lè dúró rárá. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ pé báwo lolóyè tí ò sí lè ṣe mọ̀. Ṣé mọ̀ pé bàbá wa níṣe lọ̀rọ̀ wọ́n dàbí etí ọba nílé etí ọlọ́ba lóko ni. Gbogbo ibi ló kárí ayé. Àwọn àgbààgbà ìpínlẹ̀ Oǹdó àwọn ló dìde lọ́ta mọ́ra. Àwọn ló fi ọkàn kéjì lọ gba ọ̀dọ̀ bàbá wa olóyè Sunday Igboho lọ. Wọ́n bẹ àwọn ẹni bí ẹni, wọ́n rọ àwọn èèyàn bí èèyàn pé ẹ dákun bàbá olóyè Sunday Igboho Òòṣà ẹ̀yin nìkan ni mẹ̀sáyà tó tún lè bá wa kápá Fúlàní. Bàbá wa ẹ̀yin nìkan la mọ̀ wípé Fúlàní bẹ̀rù tó sì jẹ́ pé wọn ò gbọ́dọ̀ gbórúkọ yín kí jìnnìjìnnì má mú wọn. Èyí ni àwọn àgbààgbà ẹ ṣe tó tún ṣe fídíò ẹ̀ tó fi ránṣẹ́ sí bàbá wa olóyè Sunday Igboho Òòṣà láti fi lè jẹ́ kó yé wọn pé bàbá àwọn Fúlàní fẹ́ gba ìpínlẹ̀ Oǹdó. Èyí ló wá mú kí bàbá gan dìde, ló mú kọ́ ọmọ Adéyẹmọ kó dìde, ló wá mú ìkìlọ̀ lásán sí ni o, ṣùgbọ́n kò ń ṣe ìkìlọ̀ lásán. Ìkìlọ̀ tó máa mú fáwọn Fúlàní báyìí eré ìgbé àfẹ́wé. Oníkálukú ti ṣe kíni wọ́n ti ń kó bàtà. Ṣẹ́rí tí n bá sọ fún yín pé Ọlọ́run kò dídí ìran ọmọ Adéyẹmọ fún wa nílẹ̀ Yorùbá ni. Tí bá sọ pé Ọlọ́run kò rí pé ó fẹ́ nu ìyá wa nù ló ṣe rán olóyè Sunday Igboho Òòṣà sí wa. Ẹkùn ọkọ̀ Fúlàní Àjànàkú kọjá mo rí nǹkan fìrí. Bàbá rérin ni ká sọ pé rérin. Ẹmu ẹkì ẹran bí òrẹ̀ kọ́. Bó ṣe wá wà yìí ìjà Uromi ni àwọn èèyàn sọ. Wọn ò mọ̀ wípé àwọn wèrè Fúlàní yìí ṣe wá lọ́ṣẹ́ nípínlẹ̀ Oǹdó. Ọpẹ́lọpẹ́ bàbá tó dá sí
ọpẹ́lọpẹ́ olóyè Sunday Igboho Òòṣà tó dìde síbẹ̀ ṣẹ́rí àwọn Fúlàní wọn láwọn ò gba ilẹ̀ wa. Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. bẹ́ẹ̀ jákà tẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹja gbọ́n tí àwọn èèyàn sọ. bẹ́ẹ̀ ni o, ẹ̀yin bàbá wa ẹ ṣe púpọ̀. Yorùbá nation ló lè ṣe, no going back. bẹ́ẹ̀ ni mo kí yín o bàbá wa olóyè Sunday Igboho Òòṣà àti bàbá wa Professor Banji Akíntóyè. Ọlọ́run á túbọ̀ máa fi okun kún okun, á túbọ̀ máa fagbára kún agbára yín. bàbá wa Professor Banji Akíntóyè, ọgbọ́n àtòyè tọ́lọ́run fún yín kó máa ní dòkú. bẹ́ẹ̀ ni láṣẹ Èdùà ẹ wò ẹ wà nínú gbésọ̀nù bí òṣèlú ọmọ. olóyè Sunday Igboho Òòṣà bàbá owó bàbá dámì, bàbá máa jayé yín lọ lábẹ́ bó ti wù kó rí. Yorùbá nation máa gba òmìnira. bẹ́ẹ̀ ni Yorùbá nation ló lè ṣe, no retreat no surrender. bàbá Professor Banji Akíntóyè Igboho Òòṣà. bẹ́ẹ̀ ni owó bàbá dámì àdúpẹ́ o fún iṣẹ́ ribiribi èyí tẹ́ ẹ ṣe ní àárín wa. bẹ́ẹ̀ ẹnikẹ́ni kò gbọ́dọ̀ fún Fúlàní ní màálùú sìn mọ́. ẹnikẹ́ni lásán ò gbọ́dọ̀ fún Fúlàní ní màálùú sìn mọ́. ara àwọn tí wọ́n fún Fúlàní láyọ̀ nìyẹn. wọ́n ò gbọ́dọ̀ fún Fúlàní ní màálùú sìn mọ́. gbogbo yálà ọba ni o, yálà ìjòyè ni o. bẹ́ẹ̀ ni ẹni tájẹrẹ bẹ́ẹ̀ bá ṣí mọ́ lórí ó yẹ kó gba ìdájọ́. pàápàá jùlọ òmìnira òun ló ṣe kókó. ká bọ́ pátápátá kúrò nínú orílẹ̀-èdè yìí, orílẹ̀-èdè tó kún fún wàhálà àti nira. Yorùbá nation ló lè ṣe, no retreat no surrender. bẹ́ẹ̀ ni olóyè Sunday Igboho Òòṣà àti gbogbo àwa tá a dìde fún òmìnira ilẹ̀ Yorùbá, Elédùà á jẹ́ ká dé ilẹ̀ ìlérí o. Yorùbá nation ló lè ṣe, no going back. òmìnira ilẹ̀ Yorùbá òun ló jọba lógún. bẹ́ẹ̀ ni Ọlọ́run Elédùmarè tó ti ń gbèjà bàbá kò ní fi bàbá wa sílẹ̀. ẹ jọ̀wọ́ o ẹ̀yin ìjọba Nàìjíríà, bàbá Tinubu ẹ bá dákun ẹ tú èékánná lẹ́yìn ọmọ Adéyẹmọ kí ó lè padà sílẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ ni ṣebí ọmọ Yorùbá ló wà lórí àlééfà, ẹ sì fi yẹn wo ìyẹn kẹ́ ẹ fi ṣí bàbá sílẹ̀. kí ló dé? torí ẹ ṣe jọ wọn Fúlàní yìí pọ̀. ẹ jẹ́ kó ní kálukú máa lọ lọ́nà tí ẹ pín orílẹ̀-èdè. ẹ wọ ẹ̀yìn àmì bàbá mi, ẹ bá mi bú kó lọ fà. ẹ like, ẹ share, ẹ bá ń tẹ̀ sójú ẹ̀. ẹ tí ó yá àwọn èèyàn lọ́tún lósì pé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ la fi ń sọ pé a máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣú ni o, àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀ náà. gbogbo ẹni tó bá láwọn ní dé ńkọ́, òun máa láwọn ní dé bá ó dàbọ̀.